A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ilé-iṣẹ́ epo NNPCL ti gbà láti ta epo fún àwọn alágbàtà epo ipman ní n995 jálá kan. Èyí ń wáyé lẹ́yìn ìdásí láti ọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lórí fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin àwọn méjèèjì lórí epo bẹtiró. Igbákejì ààrẹ ipman Ahmed Fashola sọ fún akọ̀ròyìn wípé ìdásí láti ọ̀dọ̀ àjọ DSS yanjú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tó ń kojú àwọn alágbàtà. Bákan náà ni Fashola fìdí ẹ̀ múlẹ̀ wípé nípasẹ̀ àjọ alámòjútó epo ni àwọn aláṣẹ fi gbà láti san gbèsè bílíọ̀nù 10 náírà tí wọ́n sì yanjú aáwọ̀ tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ Dangote. Ó ní inú àwọn dùn lórí ìdásí wọ̀nyí, gbogbo àwọn ni àwọn sì ti pinnu àti ṣiṣẹ́ papọ̀ lórí iye tí wọ́n fẹ́ ta epo fún wọn àti iye tí àwọn náà yóò tà. Fashola ní èyí ní í ṣe pẹ̀lú bí ó bá ṣe jìnnà sí. Fún àpẹẹrẹ, bí ènìyàn bá ń gbé epo láti ìpínlẹ̀ Èkó lọ ìpínlẹ̀ mìíràn, iye tí wọ́n á tà yóò yàtọ̀ sí èyí tí wọ́n ń tà láàárín Èkó nítorí owó ọkọ̀ àti àwọn owó mìíràn tí wọ́n á san lórí ìrìn lórí àti máa rí epo rà fúnra wọn láti iléeṣẹ́ Dangote. Fashola ní ipman yóò ní ìpàdé pẹ̀lú iléeṣẹ́ Dangote láàárín ọ̀sẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn tí ó lọ́rọ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ṣe òfin wípé wọn yóò bẹ̀rẹ̀ sí san ìdá 25% nínú ọgọ́rùn-ún 25% owó orí personal income tax bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀. Alága ìgbìmọ̀ tó ń ṣàmójútó owó orí Táíwò Oyèdélé ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé tí ó ń lọ lọ́wọ́ ní ìlú Àbújá. Oyèdélé ṣàlàyé wípé èròǹgbà wọn ní ilé ìgbìmọ̀ ní láti mú ìrọ̀rùn àdínkù àjàgà owó orí bá àwọn tí owó oṣù wọn kéré kí àwọn ọlọ́rọ̀ máa san èyí tí ó pọ̀ jù. Ó ní ọ̀pọ̀ ni kò nífẹ̀ẹ́ àti máa san owó orí láìmọ̀ wípé àwọn ni ó máa padà wúlò fún. Ó fi kún un wípé wọn yóò ṣe àdínkù owó yìí sí 25% láti 30% from 30% to 25%. Àbádòfin yìí sì ti wà ní ilé ìgbìmọ̀ pẹ̀lú èròǹgbà àti fìdí ẹ̀ múlẹ̀ bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti jẹ́jẹ̀ẹ́ wípé ìjọba rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo àmójútó ẹbí àwọn ẹ̀ṣọ́ Zamfara tí àwọn agbébọn dènà dè ṣekú pa ní ọ̀sẹ̀ tí ó kọjá. Nínú àtẹ̀jáde ọjọ́ Àbámẹ́ta ni agbẹnusọ gómìnà Sulaiman Bala Idris ti fìdí ẹ̀ múlẹ̀ níbi wọ́n ti ń bá ẹbí kẹ́dùn pẹ̀lú gbogbo ààfin Sáfè lápapọ̀. Lawal ní ikú àwọn ẹ̀ṣọ́ wọ̀nyí kò ní lọ lásán, bí ó ti sọ àsọdájú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò ní dá ìgbésẹ̀ tako àwọn agbébọn yìí dúró nítorí gbogbo ọ̀nà ni àwọn ń wá láti fòpin sí ìwà àwọn adàlúrú ní ìpínlẹ̀ Zamfara. Gómìnà ní gbogbo ìlérí tí àwọn ṣe láti tọ́jú ẹbí ni àwọn á rí dájú wípé ó wá sí ìmúṣẹ. Bákan náà ni gómìnà kéde àgbékalẹ̀ owó àti oúnjẹ fún àwọn ẹbí tí ọ̀fọ̀ ṣẹ̀. Síwájú àkókò yìí ni Emir Safi Alhaji Muhammadu Bawa fi ìmoore rẹ̀ hàn sí gómìnà fún àtìlẹ́yìn gbogbo ìgbà rẹ̀ láti rí i wípé àlàáfíà wà fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn This Day tó jáde lónìí. Lánàá ni adelé alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Umar Damagum ké sí àwọn agbófinró kí wọ́n lépa akápò ẹgbẹ́ Yayari Muhammed tí ó ń pe ara rẹ̀ ní alága apá kan ẹgbẹ́ factional chairman. Bákan náà ni Damagum rọ̀ wọ́n kí wọ́n dáàbò bo olú iléeṣẹ́ ẹgbẹ́ tí ó wà ní ìlú Àbújá kí wọ́n sì fi òfin múlẹ̀. Adelé alága ní Yayari àti àwọn alátìlẹyìn rẹ̀ ń tẹ òfin àti ìdájọ́ ilé-ẹjọ́ lójúmọ́lẹ̀ tí ó ṣe ìdánimọ̀ òun gẹ́gẹ́ bí ojúlówó adelé alága. Damagum ṣàlàyé wípé àwọn kò lè lajú sílẹ̀ kí nǹkan bàjẹ́. Ìdí nìyí tí àwọn ṣe gbé ìgbésẹ̀ ìlànà òfin. Yayari tí apá kan ẹgbẹ́ yàn gẹ́gẹ́ bí adelé alága ní ọjọ́ méjì sẹ́yìn ni ó kọ̀ láti yọjú sí iléeṣẹ́ ẹgbẹ́ lánàá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní ìlú Àbújá ni Damagum ti sọ àsọdájú wípé òun sì ni adelé alága ẹgbẹ́ òṣèlú PDP bí ó ti ṣe ìkìlọ̀ kí Yayari má
tàpá sí ìdájọ́ ilé-ẹjọ́. Ọjọ́ Àìkú ni Yàyàrì kéde wípé òun ti gba ipò adelé alága ẹgbẹ́ bí ó ti ní òun ti bẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́ fún ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ NEC bí ó ti ké sí àwọn ẹkùn àríwá kí wọ́n fi orúkọ àwọn tí wọ́n fà kalẹ̀ ránṣẹ́ fún ipò alága gbogbogbò láti mú kí àlàáfíà jọba. Ẹgbẹ́ gómìnà àti Board of Trustees ti pè fún àlàáfíà bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé bí wọ́n bá fi ààyè gba rògbòdìyàn èyí léwu fún ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ti sọ gbangba wípé fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin mínísítà ilé ìjọba Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti kọjá ohun tí ó ṣeé parí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Fáyọ̀ṣe ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní aláìlórí very unfortunate. Gómìnà àná yìí ní pẹ̀lú ọkàn dáradára ni òun fi sọ fún Fubara ní ìgbà náà kí ó pẹ́ Wike kí ó má wá wàhálà rẹ̀. Ó ní kété tí Fubara jáwé olúborí níbi ìdìbò gómìnà ni òun ti gba Fubara ní ìmọ̀ràn kí ó má wá wàhálà Wike, ṣùgbọ́n ní báyìí iná ti jó dórí Kókó, ọ̀rọ̀ ti kọjá sísọ. Fáyọ̀ṣe ní bí ènìyàn bá tiẹ̀ gbìyànjú àti yanjú rẹ̀, báwo ni ènìyàn ṣe fẹ́ yanjú ìfọkàntẹ̀ trust? Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí Àtíkù, Fáyọ̀ṣe ní kí igbákejì ààrẹ ìjẹta lọ fi òpin sí èròǹgbà rẹ̀ àti díje mìíràn nítorí ọjọ́ orí rẹ̀. Nítorí nígbà tí aṣíwájú bá máa fi parí sáà rẹ̀, Àtíkù á ti wọ 100 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ. Kí wá la wá ń bá ká? Ó ní ó yẹ kí a fi ìtàgé sílẹ̀ nígbà tí ariwo bá pọ̀. We should leave the stage when the ovation is loudest. Àtíkù jẹ́ ẹni tí òun bu ọ̀wọ̀ fún, ṣùgbọ́n ó jọ bí ẹni wípé ọmọ orílẹ̀-èdè fẹ́ ọmọdé láti gba ìṣèjọba. Kí wá ló fẹ́ gbé Àtíkù jáde padà wá? Kí ni wọ́n fẹ́ ní ara rẹ̀? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ni a gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí iléeṣẹ́ asọ̀rọ̀mágbèsì Urban Radio 94.5 FM ní ìpínlẹ̀ Enugu tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú atọ́kùn ètò kan bí ó ṣe ń ṣe ètò lọ́wọ́ live program. Nínú àtẹ̀jáde àná ni iléeṣẹ́ ìròyìn yìí ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó ń tẹ́tí léko kí wọ́n má bínú fún ìdíwọ́ tí ó wáyé lórí ètò. Wọ́n ní ìdíwọ́ yìí wáyé láàrin aago 7:15 ìrọ̀lẹ́ ọjọ́ Ajé nígbà tí ètò prime time ń lọ lọ́wọ́. Urban Radio ní ikọ̀ àjọ EFCC tí wọ́n dìhámọ́ra ogun gbé atọ́kùn ètò. Bákan náà ni wọ́n kó nínú irinṣẹ́ àwọn láì sọ ìdí tí wọ́n fi ṣe èyí. Bí wọ́n ti ṣèlérí àti fi tó àwọn olólùfẹ́ wọn létí bí nǹkan ṣe ń lọ sí, ṣùgbọ́n alukoro àjọ EFCC Délé Oyèwálé ti gbè lẹ́yìn àjọ EFCC bí ó ti ṣàlàyé wípé ikọ̀ wọn wá sí iléeṣẹ́ ìròyìn láti wá mú atọ́kùn ètò tí orúkọ rẹ̀ ń jẹ́ Favour Ekor lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú jìbìtì níbi tí ọmọ orílẹ̀-èdè 103 ti lùgbàdì jìbìtì. Ó ní Ekor nìkan ni àwọn mú, ẹnikẹ́ni kò fi ọwọ́ kan irinṣẹ́ wọn. Ó ní wọ́n tọpinpin atọ́kùn yìí dé iléeṣẹ́ ni kí wọ́n tó mú un lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí i ṣùgbọ́n tí ó dágunlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Libya Libyan Football Federation LFF ti bu ẹnu àtẹ́ lu bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà ṣe ṣàdédé jáwọ́ nínú ìdíje 2025 African Cup of Nations qualifier tí wọ́n sì lérí àti tọpasẹ̀ ilé-ẹjọ́ láti dáàbò bo ikọ̀ agbábọ́ọ̀lù wọn. Ikọ̀ Super Eagles ni ó ṣe àwáwí ààbò wọn lẹ́yìn tí wọ́n dá wọn dúró fún bíi wákàtí 14 ní pápákọ̀ òfurufú Al-Abak. Èyí ló mú Nàìjíríà yọwọ́ nínú ìdíje tí wọ́n ti gbáradì rẹ̀ fún òní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 15 oṣù kẹwàá. Nínú àtẹ̀jáde tí Libya Observer ṣe àfihàn ní FFF ti fi ẹ̀sùn kan ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà NFF wípé wọ́n kọ̀ àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn lórí ètò ìdíje tí ó yọrí sí ìdàrúdàpọ̀
tí wọ́n bá ara wọn. LFF ní ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní pápákọ̀ òfurufú wọn tí ó fa ìdádúró fún ikọ̀ Super Eagles ò tó èyí tí àwọn kojú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ní Nàìjíríà. Àtẹ̀jáde náà tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ LFF fún ìdádúró tí ó wáyé lórí ètò ìdíje bí wọ́n ti lọ́ ẹ̀sùn ọ̀hún mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà. Síwájú àkókò yìí ni àfihàn kan jẹ jáde láti ọ̀dọ̀ ikọ̀ Super Eagles níbi tí a ti rí àwọn agbábọ́ọ̀lù àti àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìgbádàgbọ̀n wọn ní pápákọ̀ òfurufú Libya tí àwọn òṣìṣẹ́ pápákọ̀ kọbiara sí wọn pẹ̀lú bí wọ́n ṣe ń sọ èdè Lárúbáwá wọn. Àwọn mìíràn ni wọ́n rí níbi wọ́n fọrùn kọ́ sí lórí irin tí wọ́n ń sùn nígbà tí àwọn mìíràn sùn sí orí àga láìríbi nọra. Pápákọ̀ Al-Brak tí wọ́n ń lò fún kíkó èrò Hajj ni wọ́n ní kò ní ohun àmúyẹ tí ó ti mú ayé nira fún ikọ̀ Super Eagles àti àwọn òṣìṣẹ́ wọn. Èyí ló mú NFF ṣe ètò ọkọ̀ mìíràn. Lára àwọn ọmọ ẹgbẹ́ Super Eagles tí ó ti rẹ̀ ni wọ́n gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ láti ṣe àfihàn ipò tí wọ́n bá ara wọn ní orílẹ̀-èdè Libya. Ọ̀kan nínú wọn, Trust Ekong, ní níṣe ni wọ́n já àwọn jù sílẹ̀ ní pápákọ̀ tí wọ́n ti patì ní Libya lẹ́yìn tí wọ́n darí ọkọ̀ òfurufú wọn láì rí àwáwí kankan ṣe lórí èyí. Ó ní wọ́n ti ilẹ̀kùn pápákọ̀ láìsí jíjẹ tàbí mímu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.